ọ̀rọ̀ Alhaji Oríyọmí àti Gumi òótọ́ ọbẹ̀ gangan lèmi fẹ́ sọ fún yín báyìí. ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ Alhaji Oríyọmí àti bàbá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn tí mo tún ṣe báyìí, bàbá wa Lérè Ṣítù, interview tí wọ́n grant ní orí prógrámù Àgbàlẹ̀tù lánàá, òótọ́ ọbẹ̀ lèmi fẹ́ sọ fún yín báyìí. oríṣiríṣi awuyewuye ló ti ń lọ lórí ayélujára, mo ti ọ̀kọ́ fọwọ́ lẹ́rán bẹ̀mí sáà ń wò pé ìbò òṣèlú kéékèèké ni, ṣùgbọ́n mo wá rí wípé wọ́n ti fẹ́ máa sọ di nǹkan gidi tó dẹ̀ jẹ́ pé irọ́ ni. ẹbí mi pé báwo ló ṣe jẹ́. nàmbà wá ẹ kọ́kọ́ rí pé ọmọ tó sọ̀rọ̀ yẹn tó sọ pé rédíóníìkì kan ṣe mítìnì pẹ̀lú àwọn Gumi, ẹ rí wípé látọjọ́ tí Alhaji ti sọ̀rọ̀ yẹn wípé evidence tó bá ní lórí nǹkan tó ń sọ yẹn kókó jáde yọ pàdé àwọn ilé ẹjọ́. ẹ rí pé ọmọ yẹn ṣe báyìí ó ṣe fẹ́m kọ̀sán tó jọmọ́ bẹ́ẹ̀ mọ́, ẹ rí pọ́ dáalé. ẹ̀yin ó yẹ ká ẹ wá béèrè pé kí ló dé tó jẹ́ kọ́mọ yẹn ó dáalé. kékeré ni ntọ́jú ọmọ dáalé ni wípé ọmọ wípé ìbọn òṣèlú lásán lòun yìn, kò sóòótọ́ ọ̀rọ̀ kankan ń bẹ̀. tó bá jẹ́ wípé lóòótọ́ ni wọ́n rí Alhaji Oríyọmí níbi tí ó ti ń ṣe mítìnì pẹ̀lú àwọn kan, ó yẹ ká ẹ mọ̀ pé wọ́n ti play fídíò rẹ̀ tipẹ́tipẹ́ nírú àsìkò yìí. fọ́tò tí wọ́n fi hàn yín, ẹ súnmù fọ́tò yẹn dáadáa, ẹ rí wípé kì í ṣe Alhaji Oríyọmí ló wà nínú fọ́tò yẹn. èmi ò wá fi fọ́tò yẹn hàn yín, màá súnmù ẹ̀ torí pé ẹ rí pé long shot ni fọ́tò tẹ́ ń wò. ó yẹ kán close ẹ̀, màá close fọ́tò yẹn fún yín, màá fi hàn yín bí wọ́n ṣe yẹn, màá ṣe fún yín, màá close ẹ̀. ẹ rẹ̀ ń tó wà nínú fọ́tò, ẹ wà rọ́gbọ́n tí wọ́n ń dá tí wọ́n fi ń yìnbọn òṣèlú. ẹ tó bá mọ̀ pé ó ní evidence ibi tí Alhaji Oríyọmí, mo ti rí tí àwọn èèyàn wa kan àgàgà àwọn oníṣẹ̀ṣe tí kálukú tí a ti ń sọ ohun tó wá wù wọ́n. ó yẹ kẹ́ ẹ máa wádìí gbogbo nǹkan dájú, ojú ti là, ayé social media láwà, nǹkan kò ṣe parọ́ fẹ́ anybody. ó yẹ kẹ́ ẹ wádìí nǹkan dájú kẹ́ ẹ tó máa sọ. ẹnì kan mú fídíò ibi tí Alhaji Oríyọmí ti wọbẹ̀ tí wọ́n ti jọ ṣe mí, ẹni wo mú jáde. ẹ rí i pé ìdí nìyẹn tí ọmọ yẹn fi dá a lè fẹ́ láti jọ náà tí ọ̀sán kankan tó jọ mọ́ bẹ́ẹ̀ mọ́. ó yẹ kí wọ́n kọ́ play fídíò yẹn fún yín kí n wá padà sọ́dọ̀ bàbá wa tí mo ṣe báyìí, bàbá wa Lérè Ṣítù. ó yá. ká tó bá ní ìrìn àjò ó yẹ ká mọ ẹni tí a bá lọ. àǹfààní wà láyé, àǹfààní wà níbẹ̀, àwọn ẹni bá rí o ayé ìṣòro. Nítorí pé àǹfààní wà láyé, àǹfààní wà níbẹ̀, àwọn ẹni bá rí o ayé ìṣòro. ṣé ẹ ti rí i pé irọ́ bàǹtàbàǹtà ni ọ̀rọ̀ ó ṣe fọ́tò ó ṣe fọ́tò, wọ́n kàn fi yin ìbọn òṣèlú ni. ó yẹ ká mọ̀ pé campaign ti súnmọ́. eléyìí tẹ́ ẹ rí kékeré ni o, àìmọye fídíò mi ni wọ́n ti dókítà sọ́wọ́ tó jẹ́ pé tí campaign bá ti bẹ̀rẹ̀ náà ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa jù yẹn. ẹ máa kó gbogbo ẹ̀ bọ̀, ẹ bá wa ń bẹ̀ ní digbí. ẹ jẹ́ ń tètè ṣe pápá àgbà kí n má gbàsìkò yín kí n lọ sọ́dọ̀ ti bàbá wa Lérè Ṣítù. Àgbàlẹ̀tù bí bàbá wa Lérè Ṣítù ní ìbéèrè kan lánàá. ìbéèrè tí wọ́n bi wọ́n yẹn, ẹ jẹ́ kọ́kọ́ play rẹ̀ fún yín kẹ́ ẹ gbọ́. kì í ṣe òótọ́ o wípé Oríyọmí òun ló ṣe onígbọ̀wọ́ retirement program ayẹyẹ ìfẹ̀yìntì bàbá ńlá rọ ni, kò sí ohun tó jọ. but bí òjò òótọ́ support máa wá bí látọ̀dọ̀ ọmọ sí bàbá àbí látọ̀dọ̀. kò sí support, kò sí support, kò sí support. bàbá wa ní wípé Alhaji Oríyọmí wọn bá wọn dá sí nǹkan kan nínú retirement program àwọn, pé Alhaji Oríyọmí ò dá sí nǹkan ẹyọ kan bẹ́ẹ̀. ṣe rí Alhaji Oríyọmí wọ́n ní ìwà kan tó jẹ́ pé tó bá ṣe nǹkan fún yín kò ní sọ, kò sì ní sọ fún yín pé mo mọ̀ ṣe nǹkan fẹ́ ní báyìí, mo ṣe nǹkan fẹ́ ní báyìí. tó bàbá wa Lérè Ṣítù, bóyá iye yín fò, ẹ má bínú o, ẹ má bínú mo bẹ̀ yín o, ọmọ ni gbogbo wa jẹ́ sí yín o, bóyá iye yín fò tàbí kó jẹ́ pé Alhaji Oríyọmí ò sọ fún yín. ábọ̀mù retirement yín tí a launch nígbà náà, nígbà tí ẹ ń ṣe party yẹn,
ábọ̀mù yẹn gangan tí a fi sórí lọ́ńchì yín yẹn Alhaji Oríyọmí ló san owó stúdíò gbogbo owó production Alhaji Oríyọmí ló san ẹ̀yin kan wá stúdíò ẹ wá rìkọ́ọ̀dù ni gbogbo owó instrumentalist gbogbo ẹ̀ mọ bó ṣe jẹ́ èmi tí wọ́n sẹ́ndì ẹ̀ sí rè èmi mo produce gbogbo ẹ̀ èmi mo po nílùú mo pe gbogbo ẹ̀ ẹ̀yin kàn ṣiṣẹ́ ni ẹ kàn wá stúdíò ẹ ṣiṣẹ́ ni ẹ mọ bí ó ṣe jẹ́ lẹ́yìn pé yìí kàn sanwó dísìkì factory àti jákẹ́ẹ̀tì gbogbo production album gangan ẹ mọ bó ṣe jẹ́ mo mọ̀ pé ẹ mọ̀ ni kápẹ́ ẹ mọ̀ ẹ bá mọ̀ sọ wípé wọn ò bá yín dá sí gangan èyí tẹ́ mi mọ̀ lèmi sọ yẹn o bóyá àwọn míì náà tó wà nínú àwọn ọ̀rọ̀ tẹ́ sọ tí yé yín fò tó jẹ́ pé àwọn tó bá jẹ́ pé sáìdì ọ̀dọ̀ wọn ni wọ́n mọ̀ àwọn lè sọ ti wọn kò ju bẹ́ẹ̀ lọ mi ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ti nítorí àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ kí n tó sọ ṣùgbọ́n mi ò tó bẹ́ẹ̀ níwájú ẹ̀yin bàbá wa Lérè Shittu tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ tí mo sì fẹ́ràn yín ẹ má bínú sá ǹbà má sọ bí mo ṣe sọ yìí o ṣùgbọ́n gbà tó jẹ́ wípé orí afẹ́fẹ́ lẹ́yìn náà ti sọ ló jẹ́ kí èmi náà sọ èmi sì mọ̀ pé ìfẹ́ Alhaji Oríyọmí kò sẹ́ni tó lè yọ kúrò lọ́kàn yín torí wọ́n jẹ́ ẹni tí ẹ nífẹ̀ẹ́ dénúdénú ó kàn jẹ́ wípé ọmọ èèyàn lè fẹ́ ṣerú nǹkan báyìí tí campaign wa kù oṣù kan kéèyàn ṣẹ̀ṣẹ̀ wá grant irú tafiu téèyàn grant yìí bí ọgbọ́n ọmọdé tèmi mo ṣe sọ ẹ má bínú sá. now gbogbo ẹ̀yin presenters tí ẹ pera yín ní ọ̀rẹ́ Alhaji Oríyọmí Hamzat ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ ẹ pera yín ní ọ̀rẹ́ Alhaji Oríyọmí Hamzat àsìkò tó tá a fẹ́ mọ ojúlówó ọ̀rẹ́ àbí àríre bá ní jẹ gbogbo ẹ̀bùn tẹ́ ẹ níyẹn tàbí tẹ́ ń ṣùgbà rẹ̀ ká tẹ́ ń ṣùgbà lọ́tún tẹ́ ń ṣùgbà rẹ̀ lọ́sì àsìkò tó tá a fẹ́ mọ̀ bóyá ọ̀rẹ́ ni yín bóyá àríre bá ní jẹ ni yín abẹ́ ẹ fẹ́ kó tún ṣe gbogbo struggle ìtàn tó bá tún ti dọ̀bẹ̀ kí gbogbo yín ó tún máa yọjú wá ń kọ̀ọ̀kan pé ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ni àsìkò tá a mọ̀ ọ̀rẹ́ gidi rèé ẹ má jẹ́ ń sọ ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ sọ ṣùgbọ́n ẹ sì jẹ́ ń dá lé díẹ̀ báyìí ná ẹ lọ wádìí ti gún mi bó ṣe jẹ́ ni mo sọ fún yín yẹn bàbá wa Lérè Shittu náà èyí tí yé yín fò ó ní mo sọ yẹn ọ̀rọ̀ sì tún kú o ṣùgbọ́n bàbá wa ní yín àtò bẹ́ẹ̀ láti sọ̀rọ̀ púpọ̀.